robo yo ba me ro pa mi mu bi yo re obole ruwe mu oye ruwe mu e va rere ari onuwora ni mu ne bi yo oro pi church oyan church re ka oro ji riruo rigbe obu evun rere ni mu ne bi yo ye orere bi be mi godo orere la mi o bi be mi go si mi bi o ko abode ruru me na na sa bodu e ke ma bo mi lu yirona orero bi be mi go inde onu geri dodo orero bi be mi go inde apo mero ke no bo we ado igbe o mi bi o ko abode ruru me na sa bodu e ke ma bo mi lu yirona orero adodo Ebi o kona do weru abavo. Eje bi o. Oti aye lele. Peno la me va ye lo wo do lu le peno la me na. Babia do la me na. O si re na mo do lu le peno la me. Bye.
Iye
lẹ́yẹ. Ìrẹ̀fẹsẹ̀ ọ̀dẹ gbéà ló kọ̀ wá. Ẹ̀kọ́ àgbà wọn náà yóò dá lẹ́yẹ. Ó bó ní ìrọ̀bó kí rọ̀bù rẹ̀. Ude ní rọ̀bù àjọpọ̀. Àlọ́ sẹ́rẹ̀ bá kọ̀ bá lò. Ẹ̀mẹ̀ mi lò wọ́n kẹ́yẹ. Ó sì gbẹ́bí ẹ̀jẹ̀ ló fi hàn yìí. Ẹ̀kọ́ àgbà wọn náà yóò dá lẹ́yẹ. Ẹ̀kọ́ àgbà wọn náà yóò dá lẹ́yẹ. Ọgbẹ́ mi àtàtẹ̀ pẹ̀lú ẹ̀. Ewé mo yà kúrò rẹ̀. Oyè mi wà kúrò mo wí ni ayé ọmọ kúrò rẹ̀. Ìmá yóò kó o bá pàrọ̀ ìwọlé yóò fẹ́ di ya. Àtọ̀kẹ́ ọ̀nà ìgbà kọ́ yóò kó. Òwú ìtẹ́lọ́rí. Wọ̀ṣọ́. Nọ́mbà 26 ọ̀rọ̀ pé mọ̀ sí ìjà pàrọ̀. Oyè mi wà kọ̀ wọ ìwọlé yóò fẹ́ di ya. Ìpàgbà wọn náà yóò dá rẹ̀. Ìpàgbà wọn náà yóò dá rẹ̀. NNPC wọ̀rí yóò dé bí wọ́n àlè àṣẹ́gun ìrọ̀kọ̀wọ́ dàdúrà ọba tẹ́kọ̀ yóò ẹ̀mí nu wọ́n yà dàdúrà ẹ̀sẹ̀ òdìrí yóò di ìrọ̀kọ̀wọ́ èyí tó ti fi sọ́dẹ̀ ní ìfowó bá tẹ́kọ̀ yà bá èsì mùtù lẹ́yìn ìwé dàdúrà ẹ̀fọ́ àgbàwọ̀ ọ̀sẹ̀ yóò dá àtúndélo ní nílẹ̀ ẹ̀ẹ́dì dàgbọ́ nínú oyè ìwà fún kókó rẹ̀ ìrorò progressive union alias sunshine lọ́bẹ̀ òkìzà wàgbọ̀ òkìzà village ayọ̀ àbáka oyè òrìkẹ́ mẹ́ta onye nù ẹ̀ àtọ́nì oyè ìwọ̀kẹ́ Miss Odomoso